أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وسماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله ومولاكم فنعم المولى ونعم النصير. أعوذ بالله من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. gbogbo ẹni tí Ọlọ́run bá ṣẹ́kù sára rẹ̀ kó dákun kó pariwo Ọlọ́run ọba dáadáa. Allahu akbar. inú ààwẹ̀ ni a wà yìí. àsìkò tí ààwẹ̀ sì máa ń dààmú ẹni ní àsìkò tá a wà yìí. téèyàn mọ lọ́nú mọ́lẹ̀ ṣùgbọ́n bàbá wa Raid wọ́n ti inú ibi tá a wà yìí kò yẹ káwé gbóyàn kankan torí pé ó tutù dáadáa. Insha Allah. bọ́lọ́run bá ṣiṣẹ́ kù sára wa ẹ dákun ẹ jẹ́ apariwo Ọlọ́run dáadáa. Allahu akbar. ẹyọ kan tó kù tá a wí yìí jẹ́ kó hùn tiẹ̀ jẹ́ kó ju tẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ sọ pé Allahu akbar. Allahu akbar. Allahu akbar. ìkẹ́ àti ìgẹ́ Ọlọ́run kó ṣe fún Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. gbogbo àwọn afáwa tí wọ́n ti lọ Ọlọ́run kó bá wa kẹ́ wọn. Àmín ya Allah. bẹ̀rẹ̀ látòrí gbogbo àwọn bàbá wa àgbà ní ọlọ́dán Ọlọ́run dákun bá wa bùkún karamal kiyama wọn. Allahumma àmín. bàbá àgbà ní Agége Ọlọ́run dákun máṣá bá wa kẹ́ wọn. Àmín. mufti diyar al-awwal al-sheikh Kamaluddin Habibullahi al-Adabi. Al-Adabi rahmatullahi alayhi. zada Allahu magfiratan wa rahma. Allahumma àmín. bàbá àgbàlagbà jẹ́ Ọlọ́run dákun bá wa bùkún karamal kiyama. Àmín ya Allah. tó fi kárí gbogbo àwọn àfáà tí wọ́n ṣiṣẹ́ Ọlọ́run tó fi wá wúlò fáwa tí à ń bẹ láyé lónìí Ọlọ́run dákun máṣá bá wa kẹ́ wọn. Àmín. gbogbo àwọn afáwa tí wọ́n wà láyé bàbá àgbà Sheikh Muqtada Salahuddin Àkànbí àfọ̀bálùyà rẹ̀ Ọlọ́run dákun máṣá bá wa kẹ́ wọn. Àmín ya Allah. gbogbo àwọn afáwa tí wọ́n wà láyé Ọlọ́run dákun máṣá bá wa lọ́rẹ̀ mi. Àmín. látòrí bàbá àgbà ní Òkè Odò adamallahu hayatahum. Ọlọ́run dákun máṣá jẹ́ kí àárín wọn pẹ́. Àmín. Ọlọ́run dákun jẹ́ kí wọ́n pẹ́ fún wa. Àmín ya Allah. àgbà Khalifa Oníyangí Ọlọ́run dákun máṣá jẹ́ àárín wọn pẹ́. Àmín. tó fi kárí gbogbo àwọn àfáà wa tí wọ́n ń bẹ láyé tá à ń jà lùbákà mímọ́ wọn Ọlọ́run dákun máṣá bá wa dúró tì wọ́n. Àmín ya Allah. wà pẹ̀lú wọn. Àmín. la ilaha illallah. Àmín. nítorí àsìkò a kí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ níkàlẹ̀ ní yìí tí ayò ní gbà mí láti máa dákọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. bẹ̀rẹ̀ látòrí àwọn bàbá àgbà tí wọ́n ń bẹ ní ẹgbẹ́ bàbá mi àgbà Ainurido àgbà orí nǹkan ní Afa Abdullahi. Adamallahu hayatahum. salamun alal madina min ulamahina. Insha Allah. salamun alal baqina min khulafahihim. Salamun
على المدين من اللهم صل على علمائنا bàbá wa àgbà al-Bukhari سلام على الباكين من خلفائه سلام على الباكين من خلفائه ọlọ́mọ ṣàjẹ́ yín pẹ́. أدام الله حياتهم ọba tó ṣe yín lágbà dáadáa fún wa ọlọ́run dákun má bà tí yín jẹ́ ọlọ́run. آمين bàbá wa àgbà amúlùúdùn ọlọ́run dákun má ṣàjẹ́ yín pẹ́ sà. آمين يا الله ẹ jòkó fúnra yín sà. إن شاء الله. mo kí Maulana Sheikh As-Siddiq ọlọ́run má ṣàjẹ́ kí a rí yín pẹ́. اللهم آمين ohun náà ọlọ́run dákun má jẹ́ ó bàjẹ́. آمين gbogbo ń tọ́lọ́run tún ṣe fún yín tó tún kún ohun láyé mọ̀ yín mọ̀ ni kéwú náà wà ń bẹ ọlọ́run dákun má jẹ́ kí gbogbo ẹ̀ bàjẹ́. اللهم آمين la ilaha illallah. آمين gbogbo àwọn afáwa pátá ni mo kí gbogbo àwọn afáwa tí wọ́n bẹ̀ ń bí pátá ni mo kí. mo wá kí bàbá wa gbà tí wọ́n gbà wá ní àlejò lónìí bàbá wa gbà imam أدام الله حياتهم ọlọ́run má ṣàjẹ́ kí a rí wọn pẹ́. آمين afẹ́ ẹlẹ́kọ̀ọ́kan ó ní wa ma kullul hafidi ohun tí mo ti ẹ̀kọ́ ni kí n má wulẹ̀ sọ pé afẹ́ ẹlẹ́kọ̀ọ́kan. wa ma kullul hafidi yatibu adiyan. وما كل الأفيد يتيب هديا kama ajdaduhu tabu wuruda. وما أجداد طاب ودا kama ajdaduhu kama. كما أجداد طاب ودا pẹ̀lú mi ẹgbẹ́ lọ́wọ́ bá tó ní yàrá. كما أجداد طاب ودا afẹ́ni wa ma kullul hafid yatibu adiyan. وما كل الأفيد يتيب هديا kì í ṣe gbogbo ọmọ tí wọ́n bí nílé eré náà ni yóò máa hùwà rẹ̀. وما كل الأفيد يتيب هديا wọ́n bí ẹlòmíì sínú ilé eré ṣùgbọ́n wà á bú lẹ́mọ̀ bá lára rẹ̀. الله wọ́n tọ́ lóòótọ́. ìkan náà ṣáà ló káàkiri gbogbo ayé nísìnyí ṣáà sọ pé àwọn òbí rẹ̀ ò tọ́ ni. ما شاء الله wọ́n tọ́ ẹlòmíì kò gbẹ́kọ́ ni. وما كل الأفيد يتيب هديا كما أجداده طاب ودا gbogbo rírì dídá àwọn bàbá كما tiẹ̀ kólẹ̀. أجداده طاب ودا gbogbo rírì dídá àwọn bàbá ńlá bàbá rẹ̀ kólẹ̀ ń táwọn èèyàn gbé kalẹ̀ pé eléyìí lẹ́sìn eléyìí lọ́nà òun sì dàrú. الله ó ṣeé ṣe kí wọ́n tọ̀ ṣùgbọ́n òun lè má gba títọ́ pẹ̀lú rẹ̀. ما شاء الله bàbá àgbà imam ntí àwọn bàbá afọ́ọba ìlú yàrú tí wọ́n gbé kalẹ̀ náà lẹ́ ń tọ̀ yìí ọlọ́run dákun má ṣàjẹ́ kí a rí yín pẹ́. آمين يا الله la ilaha illallah آمين wala muhammadu rasulullah. صلى الله عليه وسلم mawaki dhalikal abul alfadil. àwọn psychologist wọ́n ní if throne was an easy position to obtain everyone would be called a king. ìbájá sí pé n tó rọrùn ní láyé láti dórí àpèrè ibi tí àwọn ọba máa ń jòkó sí gbogbo ayé ló yẹ kí wọ́n máa pè lọ́ba. ṣùgbọ́n kì í ṣe n tó rọrùn. pòfẹ́sọ̀ kan ló sọ bẹ́ẹ̀ pé kì í ṣe n tó rọrùn kéèyàn jòkó síbẹ̀. nítorí náà kì í ṣe gbogbo ayé ni wọ́n máa pè lọ́ba. ọlọ́run ọba ó máa ṣàlékún àwọn kan ní ọlá yóò sì máa ṣàwọn lẹ́ṣà pé kí wọ́n máa jọ̀gá láyé. إن شاء الله zakal habul zakal harirul abul. هذاك العرير الأبو معروف بالأدب مولانا عين رضا. أجمل به هذا في الإسلام أدواره رب مرين داعين للعلم أتمه ẹ̀kọ́ láyé fi mọ̀ yín ìtẹríba láyé fi dá yín mọ̀. وثقف الناس إرشادا وإمهارا وثقف الناس إرشادا وإمهارا. tí gbogbo ayé ó bá ròyìn yín pẹ̀lú gbogbo ntọ́lọ́wọ́n ọba
ṣe fún yín wọ́n ròyìn yín pẹ̀lú ìtẹríba. هذا الحرير لعب المعروف بالأدب wọ́n ròyìn yín pẹ̀lú mímọ́ wọ́n ròyìn yín pẹ̀lú ẹ̀kọ́. أجمل بي هذا في الإسلام gbogbo أدوارا ẹni tọ́lọ́wọ́n bá bá kó mímọ́ fún tó bá tún wá ń challenge gbogbo ayé pọ́ ní mímọ́ lòun ẹ ti mọ̀ pé lè yóò lẹ́kọ̀ọ́ ni. رب امرئ جاء للعلم ẹni tó bá أتمه lẹ́kọ̀ọ́ ní challenge gbogbo ayé pé mo challenge gbogbo ayé ẹ wá takùn mi onímọ̀ èé ṣe bẹ́ẹ̀. رب امرئ جاء للعلم أتمه bọ́lọ́wọ́n bá ṣe ṣàánú ànábì Muhammad tó صلى الله عليه وسلم ànábì ó tún máa sọ pé òun ò jẹ́ nǹkan ni. ìta ànábì mú wá tó kọ́ wa lẹ́kọ̀ọ́ òun làwa bá lọ́dọ̀ bàbá wa gbà inú ìdọ́ tí wọ́n wá ń kọ́ àwa táwa wá ń tẹ̀ lórí pa wọn. رب امرئ جاء للعلم أتمه ọlọ́run dákun má ṣàjẹ́ ká rí bàbá wa inú ìdọ́ pẹ́. وثقف الناس إرشادا وإمهارا وثقف الناس إرشادا وإمهارا a fi kí bàbá gbà inú ìdọ́. أدام الله حياتهم. anakumullah wọ́n ní kẹ́ni ẹ̀yà wí zọ́ àrọ̀l. ọlọ́run dákun má ṣàjẹ́ kí a rí bàbá àgbà inú ìdọ́ pẹ́. هذا الحرير لعب المعروف بالأدب a fi kí bàbá wa inú ìdọ́ a fi kí gbogbo àwọn àfáà tí wọ́n wọlé. أجمل به هذا في الإسلام أدوارا àwọn màmá wa àgbà nínú ilé ọlọ́run dákun má ṣàjẹ́ kí a rí wọn pẹ́. رب امرئ جاء للعلم أتمه nítorí àsìkò mọ́dàrún mi àfà láàrin ìṣẹ́jú mẹ́wàá a kí gbogbo jama pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته. mo fẹ́ jẹ́ kí jókòó yẹn balance ni o. kani sallallahu alayhi wa sallam. صلى الله عليه وسلم. àwọn olóyìnbó wọn ń pe kíní kan ní inferiority complex. gbogbo ẹni tí ọlọ́run bá dá tó bá wà self-centered tó bá wà selfish ọlọ́run ọba ò ṣoore fún un. gbogbo ẹni tó bá já sí pé tiẹ̀ nìkan ló mọ̀ láyé kéèrò tẹlòmíì papọ̀ mọ́ tiẹ̀ tó wá ronú tó wá ń ṣe fáàrí pé àwa náà lọ́lọ́run ọba kẹ́ tó yìí ẹ sọ fún rẹ nígbà ìpọ́lọ́run ọba ò ṣàánú rẹ̀. ما شاء الله. torí pé gbogbo ẹ̀kọ́ látọ̀dọ̀ àná Muhammad láti kọ́. الله. Al-Qur'ani ní lakọ́dí kana lakum. لقد كان لكم في رسول الله أسوة حسنة. ìtúnú ni ó fi dùn ní pé kẹ́yọ̀ ń bá àná Muhammad dáadáa. أسوة حسنة. ọlọ́run ọba sọ pé òun ti gbé àná Muhammad dìde. في رسول الله أسوة حسنة. ìgbẹ́dìde tá a gbà nábì dìde òun ni pé kó máa jẹ́ àríkọ́ṣe. àríkọ́ṣe èwo kó máa jẹ́ àríkọ́ṣe dáadáa. أسوة حسنة. kó máa jẹ́ mẹ́ńtọ̀. أسوة حسنة. máa jẹ́ mọ́nítọ̀. àríkọ́ṣe eré gbogbo ẹni tí ó bá fẹ́ pe ara rẹ̀ ní mùsùlùmí láyé a gbọ́dọ̀ bá a lẹ́ni tó ń tẹ̀lé orí paná Muhammad ni. لمن كان يرجو الله واليوم orí الآخر. gbogbo ẹni tó bá ń fẹ́ orí ayé àti tàlìkìyámà àyàfi ká bá a lórí ìlànà tàná Muhammad. لمن كان يرجو الله واليوم الآخر. gbogbo ẹni tó bá ti sọ pé òun ò ṣe tànábì mọ́ ajá sí pété ṣù ló fẹ́ ṣe. وذكر الله كثيرا. àyà yẹn lọ́lọ́run wọn bá fẹ́ fi dá wa lẹ́kọ̀ọ́ pé talẹ́ni tẹ́ ẹ lè tẹ̀lé tẹ́ ẹ lè fi jèrè láyé talẹ́ni tẹ́ ẹ lè gbà fún talẹ́ni tẹ́ ẹ lè tẹ̀lé orípa rẹ̀ tẹ́sì mọ́ bá orípa rẹ̀ ní tó yẹ kéèyàn lè tẹ̀lé torí pé títẹ̀lé rẹ̀ ni yóò bí èrè fún yín. إن شاء الله. àná Muhammad wa kọ́ wa lẹ́kọ̀ọ́ صلى الله عليه وسلم. níbi kéèyàn máa wà selfish kéèyàn máa wà self-centered kéèyàn máa sọ pé èmi ni gbogbo ẹni tó bá ti ń sọ pé èmi ni ẹ sọ fún pẹ́lú mi ń bẹ lẹ́yìn rẹ̀. الله. wa fawqa kulli zi من علي. gbogbo ni mímọ̀ láyé èèyàn kan ó tún mọ ọbẹ̀ tí ó nímọ̀ ní. ما شاء الله. alimu lọ́lọ́wọ́ bá pè é ismail mubalaga ni. إيه. arákùnrin kan wá lọ bá nàá Muhammad. عن أبي هريرة رضي الله عنه قال
èmi ò fẹ́ ní kó ní àní àbí òrèrà ni torí pé àwọn èèyàn ti kórìíra ọkùnrin yẹn àmọ́ tó ṣe fún wọn. Masha Allah. ká láti ibi tó ti bẹ̀rẹ̀ àtàárọ̀ jù ló ń. Anna rajulan ata nabiyya sallallahu alayhi wa sallam. arákùnrin kan lọ bá nàbì Muhammad. Sallallahu alayhi wa sallam. ebi ń pa ìnira mú ó ń wá ní tí ó jẹ pé kí ni tí mo fẹ́ jẹ ẹ̀rí pé ní tẹ́bí bá pa àwọn Yorùbá wọn sọ pé bí kan fàárí ìtumọ̀ rẹ̀ ni wípé gbogbo ẹni tó bá ní fàárí láyé tẹ́bí bá mú kò ní mọ̀gbà tí ó béèrè lọ́wọ́ ọ̀tá rẹ̀ pé ọ̀dà kan ìbùnmi ló ń jẹ. Fabasa ila nisaihi rajulun fakirun jaa an-nabiyyu sallallahu alayhi wa sallam. arákùnrin yìí wá bá nàbì lọ́jọ́ kan fakir olóṣì ní poverty ń dá láàmú Allah. kò rón jẹjẹ Allah. ó ní ànábì dákun ṣàánú mi. Fabasa ila nisaihi. lásìkò tó wá bá ànábì yìí ó wá jẹ́ àsìkò tí ànábì ò ní nǹkan kan lọ́wọ́. Allahu akbar. nǹkan mọ ànábì mọ̀ ní pé ànábì ọlọ́rẹ ni. àsìkò tó wá bá ànábì kò sí nǹkan kan lọ́wọ́ ànábì. fabasa ila nisaihi. Fabasa ila nisaihi fakullama mana illa lima. ó wá lọ báwọn ìyàwó rẹ̀ ànábì lọ báwọn ìyàwó rẹ̀. bí ẹ dákun kò sí nǹkan kan lọ́wọ́ mi ẹ dákun kí lẹ nílé ta lè fárákùnrin tó sọ pé bí ń pòun yìí. Ma mana illa lima. làwọn ìyàwó bá ń fún òjíṣẹ́ ọlọ́run ọba lẹ́sìn wọ́n ní máa máa ná ilà máa kò sí nǹkan kan lé o àyàfó mi tí wọ́n bá tú tá a bá gbá igbá sọ̀tún tá a gbá sósì a ní nǹkan kan lé rí òjíṣẹ́ ọlọ́run omi nìkan ní bẹ́ẹ̀ ń lé. Wa hadha a'zamu rajulin wa akbaru rajulin fi dawlati. ẹ̀kọ́ tí mo mú níbi ìtàn yìí jáde òun náà ní wípé kò sí bọ́lọ́run ọba ṣe lè ṣàánú rẹ tó àwọn àsìkò kan ń bẹ tí ò ní dáa fún ọ tí wọ́n náà ní lè sọ pé bọ́lọ́run ọba ṣe kẹ́mi tó yìí wọ́n béèrè 500 lọ́wọ́ ẹ̀ tó sì ní ni. Allah. gbogbo ẹni tọ́lọ́run ọba bá ṣe é fún bẹ́ẹ̀ kó ronú sẹ́yìn pé alhalu in tí wọ́n ń pè ní ìṣesí láyé kò ní máa bẹ látẹ́bùkọ́ alahalin wahid Masha Allah. kò ní máa bẹ lórí àsìkò kan pé yóò máa wá dáa fún ọlọ náà ni ẹni yìí Adam Muhammad Sallallahu alayhi wa sallam. òun ló lórí gbogbo ayé akbar rajulin wa ablaguhum wa ahsanuhum Fi dawlati. fi dáwùlà tọ́ba léèyàn mọ̀jọba ṣe tọ́ba níta lọ̀gá tọ́ba níta lọ lórí kò sẹ́ni tó tó Adam Muhammad Sallallahu alayhi wa sallam. ẹni ṣe wá tó lọ́jọ́ tárákùnrin yìí wá bá kó ṣàánú òun kò sí nǹkan kan lọ́wọ́ rẹ̀ La yujadu fi bayti illa lima. kò ní nǹkan kan lé àyàfó omi nìkan omi nìkan. Ma mana illa lima. débi pé àwọn ìyàwó ànábì wá ń sọ fún ànábì pé kò sí nǹkan kan lé omi nìkan ní bẹ́ẹ̀ lé. Faqala Rasulullah. ẹ̀yọ̀ ń bá ànábì kínú mi dùn dáadáa. Faqala Rasulullah. Man yadummu hadha. Faqala Rasulullah lójúṣe ọlọ́run ọba bá kọjú sáwọn sàábẹ̀ rẹ̀ Man yadummu hadha. ó ní nínú ẹ̀yin èèyàn mi ta lẹni tí ó ṣàánú arákùnrin yìí. Allah. wa fi riwayatin ukhra ó ní Wa lórí man bí- yudifu ìwáyà mi hadha. pé wáyé pé ta lẹni náà tí ó gba arákùnrin yìí lálejò arákùnrin tó sọ pé bí ń pa òun yìí kò sì sí nǹkan kan lé lọ́dọ̀ tèmi ta lẹni tí ó ṣàánú rẹ̀. Faqala rajulun minal ansari ana. ìkan nínú àwọn ànsọ́rí tó já sí pé ntọ́lọ́wọ́n ọba dá máwọn náà ni pé kí wọ́n máa ṣàánú èèyàn lòun bá dìde ó sọ pé òun ó gbà á lálejò. Fantalaqa bihi ila imraatihi. ní tí mo fẹ́ yọ nínú ìtàn yìí òun ni pé kò sí bọ́lọ́wọ́n ọba ṣe lè kẹ́ ẹ tó kò wá sí bọ́lọ́wọ́n ọba ṣe lè ní kó o tòṣì tó lọ́jọ́ kan nínú tó bá ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn náà tún ṣàánú ẹlòmíì mẹ́. Allahu akbar. lárákùnrin yìí bá ní kárákùnrin yìí kó tẹ̀lé òun ká lọ lé òun ìkan náà àwọn ànsọ́rí yìí. Fantalaqa bihi ila ó bá arákùnrin yìí imraatihi. lọ sílé rẹ̀ ló Faqala bá sọ fáwọn aráalé rẹ̀ wípé akrimi dayfa rasulillah. ẹ yóò bá nábì dáadáa ni. Akrimi dayfa ó yà rasulillah. torí pé ànábì ò ta àti ẹ̀rá ànábì sójú. Sallallahu alayhi wa òun ni kò jẹ́ sallam. kí ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá mi kí wọ́n mọ ìyá ànábì tó bẹ̀ gẹ́. Sallallahu alayhi wa sallam. ànábì sọ̀rọ̀ ó sọ pé ànábì kan ló sọ. Allah. níbi tí ànábì lápẹ́lẹ́ tó lọ́dọ̀ àwọn sàábé
ó ní akirimi ẹ̀rí. أكرمي ضيف رسول الله. ó mọ̀ pé àwọn ìyàwó òun wọ́n nífẹ̀ẹ́ ànábì wọ́n pa ànábì lé ó wá ń sọ fún wọn pé ẹ ṣàánú àlejò ànábì Muhammad. فقالت ما عندنا إلا قوت صبيان. níyàwó bá ń fún ọkọ rẹ̀ lésì ó ní àlejò ànábì ló mú wáyìí àwa tó mú àlejò wá bá kò sí nǹkan kan lè tiwa náà àyàfi ń táwọn إلا ọmọ قوت صبيان. mọ́tàmú mi àfàdùlá الله àyàfi ń táwọn ọmọ owó jẹ ń táwọn ọmọ owó jẹ nìkan náà ní bẹ́ẹ̀ lè tiwa náà الله أكبر. àwa náà ní ń tá jẹ nílé àlejò sí ló mú wáyìí bó o lá ṣe ṣe. فقال أي طعامك ní sàábẹ̀ أي yìí طعامك. yóò dà fún ọ ní sàábẹ̀ yìí ló bá ń sọ fún ìyàwó rẹ̀ wípé ayé طعامك. òun máa ń tọ́ ṣe oúnjẹ tó sọ pé kò sí nílé yẹn oúnjẹ àwọn ọmọ ní bẹ́ẹ̀ lé yẹn òun náà ní kò sí. الله أكبر. àfa dáadáa وأصبحي سراجك. wàásbíhì lọ́pẹ́ وأصبحي سراجك. wàásbíhì sirajak wá tan àtùpà tí ń bẹ nínú ilé ونومي صبيانك. tó bá ti wá tan àtùpà yìí tó dáná yìí àwọn ọmọ tó sọ pé àwọn ni wọ́n lóúnjẹ yìí nawami sibianik إذا أرادوا عشاء. wá rẹ àwọn ọmọ rẹ̀ wọ́n lákẹ́ ní gbogbo ìgbà tí wọ́n bá sọ pé àwọn fẹ́ jẹun alẹ́ الله أكبر. kùn wọ́n lóorun kì í ṣe pé kò Allahu lògùn Akbar. fún wọn o lò làákàyè kìíní kan tí tó lò fún wọn tí wọ́n fi sùn. الله. فأيأت kí ló fà tó طعامها fi sọ bẹ́ẹ̀ nítorí pé ó fẹ́ kún àlejò àná Muhammad lé. صلى الله عليه oúnjẹ وسلم. táwọn ọmọ rẹ̀ ó jẹ ó sì ní kó kún àwọn ọmọ yẹn lóru kùn wọ́n lóorun tó bá wá kùn wọ́n lóorun tán فأيأت طعامها وأصبحت سراجها. lárábìnrin yìí tí ń ṣe ìyàwó ànsọ́rì yìí ló bá dáná ó dáná tán ó tẹ̀ láṣẹ ọkọ rẹ̀ وأصبحت سراجها. ṣe rí èrè tí ń bẹ níbi kéèyàn máa tẹ̀ láṣẹ ọkọ ní tí mo fẹ́ lò mí ò tí ì débẹ̀ ṣùgbọ́n mo fẹ́ máa yọ àwọn lẹ́sìn tó wà níbi ìtàn yìí lẹ́yìn kọ̀ọ̀kan ẹlòmíì tọkọ rẹ̀ bá sọ ẹyọ kan mẹ́ta ni yóò fi dá lóhùn obìnrin ire kọ́ nìyẹn àpẹẹrẹ obìnrin ire òun ni pé kí ọkọ rẹ̀ sọ nǹkan kó sì máa tẹ̀ láṣẹ yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ Insha ẹ̀rí pẹ́ni Allah. tóbìnrin nífẹ̀ẹ́ ju ọmọ ni ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà àṣẹ ọkọ rẹ̀ ló tẹ̀lé ó ṣe oúnjẹ náà bẹ́ẹ̀ sì ló tàn àtùpà tọkọ rẹ̀ ní kó tàn. ونومت صبيانها. kódà ó tún kun àwọn ọmọ rẹ̀ lóhùn. ثم قامت كأنها تصلح سراجها فاتفاته. náà bá dáná wọ́n gbé oúnjẹ yìí wọ́n gbé fárákùnrin yìí tí ń ṣe àlejò àná Muhammad صلى الله عليه وسلم. nígbà tí wọ́n gbé e fún ó wá súnmọ́ àtùpà tó tan náà yẹn كأنها تصلح سراجها ó wá súnmọ́ àtùpà yẹn bíi wípé ó fẹ́ tún àtùpà yẹn ṣe فأتفأته. ló bá pa àtùpà náà ó pa á. فجعل يريانه. làwọn méjèèjì fàjàálà yẹ̀rìyáni أنهما يأكلان. anáwó máa yá kulẹ̀ ẹ rí i pé tàlejò bá jókòó ẹni tẹ́bi ń pa lóòótọ́ tó bá jó lójú tì tó bá rí i pé àwọn tí wọ́n ń bẹ ńlé àwọn náà jẹun ẹ rí i pé kò ní wá convenient láti jóúnjẹ yẹn arábìnrin yìí wá pa iná yẹn látara kóbìnrin yẹn kárákùnrin náà má bàa lè rí wọn. الله. làwọn méjèèjì ọkọ àtìyàwó làwọn náà bá jókòó sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n wá ṣe bíi pé àwọn ń jẹun. فباتا طوابين. ẹ yóò bá nàbí Muhammad. صلى الله عليه وسلم. bàbá àdá طوابين. tó àáyìn làwọn méjèèjì bá sùn wọ́n sùn lẹ́ni tẹ́bi pa wọ́n sùn. فلما أصبح غدا إلى رسول الله nígbà tí ọjọ́ kejì mọ́ فقال ni wọ́n bá lọ bá nàbí Muhammad. صلى الله عليه ẹ yóò bá وسلم. nàbí dáadáa. فقال رسول الله wọ́n sùn tẹ́bítẹ́bí àwọn ọmọ wọn náà sùn tẹ́bítẹ́bí. kí ló fà ìfẹ́ tí wọ́n ní sànà Muhammad ni صلى الله عليه وسلم. àpọ́nlé tí wọ́n ṣe fànà Muhammad ni صلى الله عليه nígbà tí وسلم. wọ́n wá jí wọ́n wá lọ bójú sí Ọlọ́run
فقال lójúṣe ọlọ́run ọba wa ń sọ báyìí fún ọ wípé ضحك الله الليلة من في ضحك الله الليلة من فيالكما. anabi wa rẹ́rìn músẹ́ nígbà tó rí àwọn méjèèjì. صلى الله ó ní عليه dọ́hìkà وسلم. lọ́wọ́ laylata min fi'alikuma. ṣẹ́rí gbogbo fíìmù tẹ́yìn méjèèjì pàfọ́ọ̀mù lálẹ́ àná gbogbo ẹ̀ pátá lọ́wọ́ ọba ti fi hàn mí. الله. kódà ọlọ́run ọba gan rẹ́rìn músẹ́ pé èèyàn lọ́lọ́run ọba ṣe dáadáa tó yìí. wàhájàbá من فيالكما. wàhájàbá min fi'alikuma kódà anabi náà wá ṣèmọ̀ nípa tí ọkọ àtìyàwó yìí ṣe fàlejò yìí. فأنزل الله. ẹ wo ohun tí wọ́n ṣe àwọn ò ní ṣùgbọ́n níní tí wọn ò ní yẹn látara àpọ́nlé tí wọ́n fẹ́ fà ní Muhammad صلى الله عليه وسلم. àìní wọn kò jẹ́ kí wọ́n sọ pé èmi nìkan ni ẹnu ọba tí wọn náà bá ní ìwọ náà fi ṣàánú èèyàn الله. látara aṣẹ́ tí wọ́n ṣe yìí ọlọ́run bá sì torí àwọn méjèèjì ó sì sọ ayọ̀ òdìdí kan kalẹ̀. الله. fa'anzalallahu ويؤثرون على أنفسهم. ó ní wa yu'thiruna ala anfusihim gbogbo àwọn tí wọ́n bá nira wọn lára látara pé wọ́n fẹ́ tẹ ọmọ làkejì lọ́rùn wọ́n fẹ́ tẹ̀lé ntànà Muhammad sọ fún wọn pé kí wọ́n ṣe. ولو كان بهم قصاصة. ọ̀sọ̀ọ̀sọ̀ wọn ní tí wọ́n jẹ wọn ò ní táwọn náà fi gbádùn wọ́n wá nira wọn lára nítorí pé wọ́n fẹ́ dùn ànábì nínú. ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. Al-Qur'ani wa man yuqa shuhha شح nafsihi نفسه. gbogbo ẹni tí ó bá ṣe ahun ní èèwọ̀ fún ẹ̀mí ara rẹ̀ ẹni tó ní tí ò wá sọra rẹ̀ dáhùn látara páwọn èèyàn ń béèrè lọ́wọ́ rẹ̀. الله. èyí tí bàbá àgbà ìmáàmù tí wọ́n gbé kalẹ̀ wọ́n làwọn fẹ́ máa ṣe charity wọ́n fẹ́ máa ṣàánú àwọn èèyàn kí ni táwọn náà ní. wọ́n ní àwọn náà fẹ́ nira wọn lára nítorí ìtọ́lọ́wọ̀n ọba ni. ويطعمون. yálà mo ti parí ayá yẹn. ما شاء الله. ومن يوق شح wọ́n نفسه. fẹ́ nira wọn lára ní. ومن يوق شح ọwọ́ àwọn èèyàn lẹ́sìn نفسه. ni wọ́n ti gbà. ẹni tó bá ṣe ahun tó bá ṣe léèwọ̀ fẹ́mi ara rẹ̀. فأولئك هم Ulaika humul المفلحون. muflihun gbogbo àwọn tí wọ́n bá gbìyànjú tí wọ́n bá ṣe é bẹ́ẹ̀ àwọn làwọn tí wọ́n jèrè ọ̀gá èrè tọ́lọ́wọ́n ọba lè fún yàn náà ní kókó fún lálùjánnà. الله. ọ̀gá èrè tí ọlọ́wọ́n ọba lè fi san mùsùlùmí lẹ́san òun náà ní kó rí àlìjánnà tóun náà máa ṣe fáàrí pé ọmọ àlìjánnà ni mí. إن شاء الله. ntẹ́fìmọ̀ bẹ́ẹ̀ ẹni tó bá lè ṣàánú ẹ̀dá nínú suratul insan Al-Qur'ani ní. ويطعمون الطعام على حبه jẹ́ kí n parí ẹ̀dá. مسكينا ويتيما واسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا. àyà tó tẹ̀lé àfáà yìí. إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا. gbogbo ẹni tó bá ní ẹ̀ lára nítorí pé ó fẹ́ tọ́mọ làkejì lọ́rùn pé o ní 500 naira ní bẹ lọ́wọ́ rẹ ṣùgbọ́n o fẹ́ ṣàánú èèyàn ó wá rọ́jò òfun ní 200. wọ́n ní irú àwọn ẹni bẹ́ẹ̀ laqahum nadiratan وسرورا. àwọn ẹni bẹ́ẹ̀ làwọn táwọn ọlọ́wọ́n bá ti pèsè àlìjẹ́nnà onídẹ̀ra kalẹ̀ fún. إن شاء الله. àwọn làwọn tí wọ́n rí kẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn làwọn tí wọ́n rí àánú lọ́dọ̀ Ọlọ́run àwọn làwọn tọ́lọ́wọ́n bó ṣàánú lọ́jọ́ ìgbéra kìyàmá Ọlọ́run kèmí àti ẹ̀ náà kúnnu wọn. آمين يا الله. wọ́n ṣe lè ṣàmì mọ́ ni. آمين يا ẹ ṣe àmì الله. náà kóró lẹ̀ dáadáa. آمين يا wọ́n الله. láàánú oṣù Ramadan tá a wà yìí Ọlọ́run kàákúnú ẹni tí ó lè ṣàánú èèyàn. آمين يا الله. kàákúnú ẹni tí Ọlọ́run bó fi ìfẹ́ ànábì sí wa lẹ́mìí. آمين يا الله. kàákúnú ẹni kàákúnú ẹni tí Ọlọ́run bó jẹ́ kó lè máa ṣe dáadáa. آمين يا الله.
káwákúnú ẹni tí ọlọ́run ọbó kẹ́ débi wípé yóò máa gbọ́rọ̀ sànàbí. آمين يا الله. má ṣe wá lẹ́ni tá nàbí ó sọ̀rọ̀ tá a takò. آمين يا ẹ الله. ṣàlífà. آمين. tọ́lọ́run ò sọ tá nàbí ò sọ ọlọ́mọdé ó tẹnu wájà. آمين يا الله. káwọn náà tẹ́wọ́ ká ṣàdúrà. ká tẹ́wọ́ ká ṣàdúrà. bàbá àgbà inú ìdí ọlọ́mọ ṣàjẹ́ kí a rí wọn pẹ́. آمين. wala la ilaha illallah. آمين. wíkì nìkan. آمين 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 bàbá wa lókè odò gbàdúrà tá a ṣe àmínà 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 wọlé bàbá lókè odò gbàdúrà tá a ṣe àmínà 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 àmínà. ẹ jẹ́ a sọ pé Allahu akbaru. Allahu akbar. ó kí àwọn afáwa tán bá wa sí ọ̀rọ̀ síjókòó èyí tí ẹ ṣe lé ní mọ́ṣẹ́ láti máa fún yín o. Amina.